àbẹ́ẹ̀rí kánàkó ẹ lè rìn ẹ̀yẹ bí kánàkó mẹ àti tó yí rẹ̀ ọ̀jìnà. ẹ má gbọ́ babaláwo kẹtí tó ń pariwo lórí íńtánẹ́ẹ̀tì kò ń lo oògùn kan tó ò sí lé mọ́jọ íńtánẹ́ẹ̀tì pariwo. ilẹ̀ Yorùbá mọ́jọ íńtánẹ́ẹ̀tì lọ máa pariwo alóògùn. pásítọ̀ tẹ́ ẹ̀ ń wo gbá tẹ́ ń wà wo pé kìnní kan ó ṣẹlẹ̀ ẹni agbára kan ẹni mírèkù kan tẹ́ ẹ̀ ṣe kí lẹ́ ń lò nínú àsìkò yìí tí wọ́n ń kó àwọn ọmọ wa lọ ti ní lóṣù méjì ní ìsìn àgbọ̀n kankan ẹ sì máa pariwo pé ẹ lágbára kan where is it àsìkò tó yẹ kẹ́lẹ́ lu agbára yìí nìyí ní ò bá kọjá pé à ń tó àbá ń kọrin ẹjẹ́ lu agbára yìí kábíyì ní ó pè é pé ní ò bá ní ìfẹ́ lọ́wọ́ lóòótọ́ sáà ní ìfẹ́ lọ́wọ́ báyìí ẹ dákun bá a bá ní lọ́wọ́ lóòótọ́ kábíyèsí ní ò ní pé àsìkò tó yẹ ká fi hàn ní pé ní ò bá ní agbára lóòótọ́. Bẹ́ẹ̀ni, àwọn aláṣẹ dáadáa ní ìtàjíjọ́. Ẹ ṣeun. Orí mo rí àwọn reaction tó padà wáyé lẹ́yìn rẹ̀ wípé bàbá aláwo yìí lọ sí ojú ogun. Àhẹ́bọ̀ tí wọ́n yẹ ká fi bàbá aláwo tó ṣoògùn fún ẹni tó lọ sí ogun. Àbọ̀bà tá à ń tẹ̀ ń fa ní ìkankan ní ìsìn. Ẹ má wọ́n ní ibi intervention ìjọba kankan. Kẹ́mìkẹ́ sì bọ́ sínú igbó. Okay, ó gbogbo àwọn tó ń kó àwọn ọmọ wa ìkókùn wọn lórí kó sì káwọn ọmọ wa jáde lábẹ́lá jẹ́ àbúrò tí wọ́n mọ̀ bọ̀ fún Yorùbá bí òní bọ̀ fún Yorùbá àwọn AI Yorùbá nì àwọn AI Yorùbá nì tó yẹ kó yẹ ká lò artificial intelligence tó yẹ káwa náà lò. àfilẹ̀ upgrade ó dẹ̀ ń fún wa ní ó dẹ̀ ṣe lórí tẹ́ bá lọ wo mo ní fídíò kan tí mo tán wá interview mi tí mo dẹ̀ sọ nípa Yorùbá curriculum wípé we are lacking behind as the most intelligent the most of mankind Yorùbá the most intelligent of mankind the most knowledgeable torí èdè yẹn ó lágbára pọ̀ kò sí èdè tó dàbí ti Yorùbá àwa sì lọ́lọ́run kọ́kọ́ dá àwa ní wọ́n bá ní ádámà ìtumọ̀ ádámà ní adá nínú àmà wọ́n bá ní àwáwù ìtumọ̀ ẹ̀ ní awáwù látara ẹ̀pá adá nínú àmà àwáwù èsèdè lárúbáwá wọ́n bá ní ẹwú yẹn jáde nínú èdè lárúbáwá yàrá ìjù náà pè tẹ́ máa ní dáyìn nínú àmà ní èdè lárúbáwá polit altiyin ní kìí ṣe adá nínú àmà àwa nìkan láti ní ìsúnkì oṣù tọ́lọ́ ń fi sọ èdè Yorùbá kalẹ̀ àti ókọ tá à ń jẹ́ ìsúnkì ni wọ́n bá pẹ́ lólúwá fún láyọ̀ a lè súnkì kápẹ́ fún láyọ̀ a lè súnkà kápẹ́ fún mi ìyọkúrò àtàfikún. Kò lè ọlọ́mọ̀ọ́mọ̀ nígbà èmi dé orí ọba lọ́lọ́run fún mi láwọn ọ̀gbìn ó sì sọ fún ẹ pé Yorùbá ẹ tètè lọ máa fi kún èdè gbogbo chemistry physics ti ń ṣe ẹ̀yin náà máa adopt ó kọ fún ìtẹ̀ ẹ̀ bá rí ìtẹ̀ ẹ̀ bá pé ẹ̀yin professors wa ẹ̀yin bàbá wa òun náà làwọn èèbó tó bá rí àgbálùmọ̀ yóò ti wó kọ̀ọ̀kan yóò ti sọ lóko tó ṣe pé kò sí nǹkan kan èso tẹ́ èèbó ò ní tó bá ti rí lọ́dọ̀ èè wa yóò sì mú owó kọ yóò sì fún lóko èèbó tó ní botanical name lẹ́yìn okò gan mi so bó ni èmi ń kan gbà láyé èmi ń sọ fún pé a gbọ́dọ̀ máa lè ṣe chemistry lédè Yorùbá táà ní máa ṣe bọ̀. Chinese ń ṣe Russians ń ṣe àwa nìkan ni ó jẹ́ pé Yorùbá nìkan ń lò lè bí wọ́n bá ti di mathematics ò lè bí Yorùbá ṣe Yorùbá ò tiẹ̀ wá ní kíkà ní zillion so ìtawà ń sọ ní pé ẹ̀yẹ bàbá wa tẹ̀tí iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín ní professors
doctors of Yorùbá. Nítorí ìfàkínní kò jú pé àwọn ọmọ wa ti ń sápò ní àṣà wa nítorí àṣà bẹ́ẹ̀ rí. Kánàkó ẹ lè rìn ẹbí kánàkó mẹ àti tó yí rẹ ọ̀jìnà. Ẹ bá gbọ́ babaláwo kẹtí tó ń pariwo lórí íńtánẹ́ẹ̀tì kò ń lóògùn kan tó ò sí léyìí mọ́jọ íńtánẹ́ẹ̀tì pariwo. Ilẹ̀ Yorùbá mọ́jọ íńtánẹ́ẹ̀tì lọ máa pariwo alóògùn owó. Sáà bàbá wa lo owó dàwọn owó sí owó dà fún mi lówó sówó yìí ṣe ń làwọn bàbá wa lò fún mi níṣu kí n fún ọ lẹ́kọ̀ọ́ ọwọ́ sọ pé ojogún ògùn owó lọ́wọ́ bàbá rẹ̀ tí ò rí ní ló sọ ògùn owó ilé. Àmì ẹ mọ́ dáyé àjà wa mọ́ nílẹ̀ Yorùbá ìfẹ́ ni kẹ́ fi jẹ́ ká ṣe àṣà yìí kí àṣà yìí Yorùbá kí àwọn ọmọ wa nítorí jẹ́ kí wọ́n gbàgbára lọ́wọ́ wa lọ́wọ́ ọba ò tí ì filẹ̀. Èmi lẹ́yìn ọba wo gbogbo òwe tí a bá sọ fún ẹ pé nínú ọba.